Alolongi ni ti gaja o. Legunle olongi ni ti gaja o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV show ni kẹ́ máa wò nílé. Ojú télé TV. Àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojú télé TV. Má yìí kò tiẹ̀. Ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni. Ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni. Níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ni. Ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn. Àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn. Ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni. Iyabo Ojo, princess comedian. I am challenging you to be sure for immediately. If you know what you're saying about Baba Ijesha's case is the truth, to be sure for you, pressure, use the same energy to ask that the police or the Lagos state government should charge Damilola Adekola and the security of the house to court. After all, sperm was found on that girl few days Baba Ijesha was arrested during police investigation. And the girl accused no other person, Bomba Musun, that the only people that were having sex with her is Damilola Adekola and the security of the house, Okele. These two people, princess knew they were having sex or they were sexually abusing the girl a year before. Koto set Baba Ijesha up. Make it make sense to me. In the same investigation, same victim, same case. Now, you all covered it. Tell me part of the law that says that kind of a person can walk free, is walking free. If truly the girl is 14, that means you chose to be silent and cover that a sexual predator can walk free. You're only interested in Baba Ijesha. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage.